Tí ẹ bá fẹ́ wo apá kejì múvì yìí, mo kí yín káàbọ̀. Ẹ wò níbì kan nínú fídíò yìí la ó ti máa fi hàn yín tí ẹ bá fẹ́ wo apá kejì múvì yìí. Ìròyìn ayọ̀ la tún mú wá fún yín lónìí o, Celeb Wife apá kejì. Ẹ lọ sí comment section kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé nínú múvì yìí, àwọn òṣèré takuntakun tó pọ̀ ló kópa. Nínú wọn ni Kiki Bakare, Adébóyè Victoria pẹ̀lú àwọn òṣèré Yorùbá tí a kò dárúkọ. Ẹ wò ta ni ẹ nífẹ̀ẹ́ sí jù? Èwo ni òṣèré tó gbé yín débẹ̀ jù? Ẹ lọ sí comment section báyìí kẹ́ lọ sọ òṣèré tó gbé yín débẹ̀ jù. Ẹ wò ní ìparí apá kìíní, a ó rí i pé wọ́n ti arrest Celeb Wife yìí, ṣùgbọ́n a kò tiẹ̀ mọ̀ bóyá dí tí ìyàwó ẹ̀ gbà ṣe òun ló jẹ́ kí ọlọ́pàá wá arrest ẹ̀, àbí kí ló fa arrest gangan náà. Ẹ jẹ́ kí a mọ̀ ní comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kẹ́ sì tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká bá lè send notification sí nígbà tí a bá drop new video sórí channel wa.